torí pé mo ní àwọn bàbá tó ní àyà mo dẹ̀ ní àwọn ẹ̀gbọ́n tó yẹ pé akíkanjú ni wọ́n ẹ rí i pé bàbá nírú àwọn bàbá wa yìí nílẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá ò ní mọ bẹ̀rù àdẹ̀ ní jáyà ẹ̀yin tẹ́ lọ ń lé Fúlàní kiri ẹni sùúrù nídìí àti lé Fúlàní tó bá mọ̀ pé ṣe ọwọ́ wọn ọ̀dà tó gbọ́ pé Sunday Igboho wá kí onímẹ̀kọ́ yóò fi ìlú lẹ̀ fúnra ẹ̀ ní wàhálà kì í ṣe pé ti gbéraga Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tí ó da ọmọ kan tí ó kàn rí bẹ́ẹ̀ Ọlọ́run dábí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn àwọn ẹ̀gbọ́n mi rè ó lè jọ́gọ̀ ọlọ́pàá ẹ̀gbọ́n mi ni ọmọ mi dáadáa. Ìgbòho ìwà lọ yẹ́ká lọ síbikíbi ìjàmbá wà. ṣé wàá fẹ́ ká ṣe nǹkan tó yẹ pé á lọ tán wọ́n á mọ fi ọ̀rọ̀ tí ò ṣe kan kábíyèsí ṣe mọ̀ pé tí gómìnà wa gómìnà Ògùn state bàbá Dàpọ̀ Abíọ́dún tí ó bá fàyè gbà wá yóò kó sọ́jà àgbègbè sí gbòòrò wọ́n ti mọ̀ pé mò ń bọ̀ ń lu yìí látàkì ẹ mọ̀ yẹ àtàrà wa wọ́n ti pe kábíyèsí pé Sunday ń bọ̀ ń lu rẹ̀ tí ò ní sí nǹkan kan látàná kábíyèsí ṣe ọmọ mi ní ó ń bọ̀ wá kí mi ní so tí gómìnà ọba fàyè gbà wá tó bá ní kọ́mọ bá wa jà àníwọ̀lú ọgbà ẹni tí ó ṣẹ̀ ọ̀ká tó dúpẹ́ fún pé gómìnà yẹn dáadáa ni àwọn gómìnà kan bẹ tó òrí bóun ṣe rí yẹn tó jẹ́ pé ta bá sọ̀rọ̀ ní ọ̀tà kò wá ní Yorùbá náà dẹ̀ ni wọ́n bọ̀ Dàpọ̀ Abíọ́dún ti pẹ́ látìgbà tó ju ogun ti le tí Buhari ti bá mi kó wàhálà ó wá sọ̀rọ̀ ń tẹ̀mí ẹ gómìnà yẹn lèmi fi láìkí ẹ̀ ó ní ta bá rí yàn bí Sunday Igboho tó bá lè wá gbà wálẹ̀ lógun state Fúlàní dà wá láàmú láyé ìjọba Buhari tí ò sí máa bá ẹ tó tó bẹ̀ tí ó sọ̀rọ̀ kò sí Yorùbá tó tó bẹ̀ tó lè sọ̀rọ̀ ńgbà ẹ̀ ọdún mẹ́jọ Buhari ló kò sẹ́ni kankan tó lè ṣe rálì torí yóò mú wọn kí ni mo sọ tó ní kọ́ lọ pa mí òótọ́ lọ́wọ́ àwọn Yorùbá kan náà ló tọ́ fọ́ sọ́wọ́ pẹ̀lẹ́ náà jẹ́ ń bẹ̀ tó fi jọ́ ní májọ lọ pa ní o ṣùgbọ́n tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé ó lè pẹ́ kọ́ mọ̀ arákùnrin yóò rìn Yorùbá ní sẹ́mà stand 100% ó lè pẹ́ lọ tí kò ṣe háráhárá àlùbáríkà àwọn tó lọ ń kulẹ̀ lọ àlùbáríkà àwọn bàbá wa tá a níyì ìyàwó wọn jẹ́ wá lọ bẹ́ẹ̀ Yorùbá lọ́pọ̀ ju Nàìjíríà orúkọ tó fi sọ Nàìjíríà sorúkọ Yorùbá wọn ní rí Naija yóò àwọn bàbá wa rí ẹrí bàbá yìí ṣe ń dá àṣà Yorùbá ẹwọ Yorùbá ṣe ń lọ lẹ́nu wọn so ẹjọ ẹ má jẹ́ ká ṣe kan tí wọn àmọ́ sọ pé kábíyèsí àdè sọ pé mọgbà Sunday Igboho láyé o ẹrọ àwọn ọmọdé tó ṣe burúkú ẹjọ mọrọ yìí ẹjọ Fúlàní onídìíkẹ ilé wọn àwọn fúnra wọn mọ̀ pé Ìgbòho ti dé padà sínú òru ìlẹ̀kọ́ wá kí bàbá wọn àwọn tó jẹ́ burúkú nu wọn ó fìlú lẹ̀ kílẹ̀ ọ̀la tó mọ́ tán bá dẹ̀ tó bẹ́ẹ̀ kọ́ mọ̀ jẹ́ káwọn bàbá wo lóko kí kábíyèsí wá pè mí pé ńgbà tó lọ táwọn oko bá ti ń lóko Fúlàní yìnbọn sí wọn ẹ̀yẹ́ ò ní tí ó ṣẹlẹ̀ ẹjọ́ mo fọlọ́ bẹ̀ yìí ẹ mọ̀ jẹ́ ká dáràn sí kábíyèsí lọ́rùn ojú ò ní tiwa ẹ̀mí gbogbo wa gùn àjọ délẹ̀ ìlérí ni ohun táwa ń jà fún ní Yorùbá nìsàn bí bàbá wa Tinubu ọ̀dẹ̀ tó di president láti ń jà sí ẹnìkẹ́kọ̀ọ́ dẹ̀ lè stop wa lórí ẹ̀ ọmọ fẹ́ ká mọ̀ nìyẹn orúkọ mi ní Sunday Adéyẹmọ tí gbogbo ẹ mọ̀ sí Sunday Igboho so ẹjọ́ mo rọ̀ wá ẹ mọ̀ fà wàhálà ẹ mọ̀ jà ẹ mọ̀ ṣe nǹkan tí ò dáa ẹjọ́ mo fọlọ́ bẹ̀ ẹ jẹ́ ká bá ṣe wá lálàáfíà yẹn ẹ jẹ́ ká lọ ní lálàáfíà ojú òní tiwa. ẹ ṣe kábíyèsí.